gbé tuntun dé. èrò aráyé lónìí. bọ́ọ̀rù bayọ̀ lókè àgàbà ní àtúndé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 ẹ jẹ́ tún máa kí wa kú bí ojú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá tún ti ń láǹfààní àti máa wò wá o ní ìkànnì Jígí Alára náà ni mo tún ti ń kí wa pé ẹ tún kú bójú ọjọ́ ṣe rí o àsìkò àmójúbà ètò wa ètò yín ètò Kókó inú ìwé ìròyìn tí ó máa ń dé sí etí ìgbọ́ àti ojú ìwòran yín lójoojúmọ́ níkànnì Jígí Alára. Ẹ má gbàgbé o wípé lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ pátápátá náà lẹ́ti láǹfààní àti òwà kedere o. Yàtọ̀ sí ètò yìí àwọn ètò lóríṣiríṣi náà ni ó tún jáde láti àgọ́dọ̀ ìkànnì Jígí Alára TV tí gbogbo èèyàn tó jẹ́ pé àwọn tí wọ́n dá mọ̀ ń gbòòrò pátápátá náà ni wọ́n ń ṣe kíni ni wọ́n kò jẹ́ o. wọ́n tún wá kí wa wò pé àtúnkù àmójúbà ìkan lára àwọn ètò ọ̀hún tá a pè ní Kókó inú ìwé ìròyìn ẹ̀túnkù àmójúbà wa. Olúwaṣeun Adeoye ló kọ tí èmi jẹ́ ẹ̀ tún gbádùn wa bí ìlú ṣe ń gbádùn tí ìtògbóná lónìí. èmi náà kí yín nígun tọ̀dọ̀ mi wípé àpò àtàárọ̀ ṣọwọ́yá orúkọ tèmi òun ni Funmilayo Adesewo. yọ̀rọ̀ kú ṣàánú wa náà ni àwọn ìròyìn láti ẹ̀wà ń kà lẹ́nujọ́ mẹ́ta ìjínigbé lọ́tún ìjínigbé lọ́sì káàkiri ní o ti ẹ̀wà pọ̀ pé àwọn èèyàn kan tiẹ̀ ti wá ń dọ́gbọ́n. gbọ́n síra wọn gan wá tún jíra wọn gbé. mo ti ẹ̀wà rò pé irú èmi báyìí kí n tiẹ̀ wá sọ pé kí n lọ díbọ́ pé wọ́n jí mi gbé pé chairman ní o Adeoye wọ́n ti jí ẹni tí ń kàwé yín gbé bóyá kí n tiẹ̀ dọ́gbẹ́ bóyá chairman tiẹ̀ kó ní èlù kọ́lẹ̀ nígbà yóò ti bá sọ wọ́n jí tí máa ní wọ́n jí mi gbé báyìí táwọn ìwọ nìkan ló kàròyìn lọ́jọ́ yẹn. ìwọ ti lọ ilé ọdún nìyẹn. ilé ọdún ni jíjí gbé ok wọ́n ti lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. èmi kẹ̀ bí olórú bẹ̀rẹ̀. ọlọ́run ọ̀jẹ̀ kan jí wa dé gbogbo ẹgbẹ́ sì ń dá ṣubú tẹ́ sì ń dárú aṣọ bẹ́ẹ̀ ṣòro tẹ́ ń fake kidnapping ara yín ọjọ́ tí ò bá dòótọ́ kí ọlọ́run kí ó ṣàlókù ẹ̀yìn àti ẹlẹ́dàá yín níbi kí ní dára tẹ́lá àbáyé àti máa gbọ́ wa náà mo tún ti ń kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí padà gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ Kókó inú ìwé ìròyìn náà ní ètò tí ẹ̀ láǹfààní àti gbọ́ ìwé ìròyìn The Punch àti ìwé ìròyìn Daily Trust náà ni mo tún mú wá sóde lónìí ẹ̀ tún gbádùn wa bí ẹ̀ ṣe máa ń gbádùn wa dáadáa tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìjínigbé tí a fi ṣàwàdà wọlé ọ̀ náà ni màá tún kọ́kọ́ fi wọlé o gbàgàdàgbàgàdà ni wọ́n kọ́ sí ìta gbangba ìwé ìròyìn The Punch tó jáde fún tòní lórí ìtànkálẹ̀ ìjínigbé tí ó ti wá di ó ti lóun ó di láwùjọ ìyẹn kidnapping epidemic tí ó ti wá di tọrọ fọ́nkálẹ̀ báyìí àwọn ìpínlẹ̀ kan bí ìpínlẹ̀ Kánò àti àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án míì ni wọ́n ti sọ̀rọ̀ pé ẹnikẹ́ni tí wọ́n bá ká wípé ó lọ́wọ́ nínú ìjínigbé pé onítọ̀hún ó ń fi ìdájọ́ ikú run àti ẹ̀wọ̀n gbére inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni mo ti rí kókó àkọ́kọ́ mú o. ìwé ìròyìn Tribune àti This Day òun ló gbé mi wá sóde fún tòní inú ìwé ìròyìn This Day òun ni mo ti máa bẹ̀rẹ̀ àwọn àkòrí ìtòsíyọ nínú ẹ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin Blinken tí ń ṣe akọ̀wé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà àti ààrẹ Tinubu. Blinken ní ìgbésẹ̀ akin ní ìgbésẹ̀ tí Tinubu gbé. nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo tún ti rí àkọlé eléyìí o níbi tí àwọn alágbàtẹ́po tí wọ́n ti fọ́n mú bí wọ́n ṣe sọ pé àwọn iléeṣẹ́ tí wọ́n rí sí epo ìpèsè epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí bí wọ́n ṣe sọ pé wọ́n mú ìpèsè epo wọ́n jẹ́ kí kinní ọ̀hún wọn ni ó jẹ́ kó lọ́jà díẹ̀ tí ó sì ṣokùnfà àwọn kọ̀ọ̀kan wọ́n ti wá fọ́n mú sí iléeṣẹ́ tí ó ń pèsè epo ọ̀hún àti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí ìwé ìròyìn The Punch ló kọ ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Ondúmẹ̀ tí ó jẹ́ alága ti ilé ìgbìmọ̀ aṣòfin gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ ológun ni ó ti sọ fún ààrẹ Tinubu pé àwọn nǹkan mìíràn yóò tẹ̀yìn gbígbé olú ilé-iṣẹ́ báńkì àgbáyé ìyẹn Central Bank of Nigeria CBN àti Federal Airport Authority of Nigeria FAN
lọ sí ìlú Èkó. àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu Wike tí ṣe mínísítà fún olúluwa Àbújá látàrí bí ó ṣe fi ojú yẹpẹrẹ àti ẹnu yẹpẹrẹ àti ara yẹpẹrẹ bí ó ṣe fi mú ìwà ìjínigbé ní orílẹ̀-èdè yìí o. inú ìwé ìròyìn The Punch ni mo ti rí àkọlé ọ̀hún. bí wọ́n ṣe rí yẹn ni Wike náà wá ń dá wọn lóhùn níbí. Wike mínísítà fún olú ìlú ilẹ̀ wa ti ní àwọn yóò pèsè àwọn ẹ̀ka ètò ààbò tí yóò mú ìlú Àbújá kẹsẹ̀ járí lórí ètò ààbò. ó sì ti dáhùn lóòótọ́. àti rí owó oṣù àwọn sínétọ̀ tí oṣù December gbà ó bí wọ́n ṣe ṣèlérí wípé àwọn òfin wa èmi kọ́ mú sọ́wọ́. àwọn tí àṣìyìn àdó olóró tí ó ṣèṣì bà ní ìpínlẹ̀ Kaduna àwọn tí wọ́n mórí bọ́ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n sọ̀rọ̀ pé ìlérí tí àwọn sínétọ̀ ṣe ní oṣù kejìlá ọdún tó kọjá wípé àwọn donate ẹ̀ fún àwọn tí wọ́n fara kásá àdó olóró wọn ni wọn tí ìmúlérí wọn ṣe wò. inú ìwé The Punch tó jáde fún tòní ni àkọlé ọ̀hún wà láàárọ̀ òní. mínísítà ṣàlàyé ìdí tí ìjọba àpapọ̀ ṣe gbé òfin tuntun wọlé fún gbígba ìwé ìrìnnà sókè òkun. ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà wọ́n ní lórí àfọwọ́rá jìbìtì owó kan tí wọ́n sọ pé wọ́n fi ẹ̀sùn ẹ̀kan ẹni tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra Willie Obiano wọ́n ti sọ̀rọ̀ wípé iléeṣẹ́ EFCC ni wọ́n sọ pé yóò fi ojú balẹ̀ ẹjọ́ lónìí wọ́n láwọn gbé jàǹtó lónìí kó wá sọ tẹnu ẹ̀ lórí ohun tí ó mọ̀ nípa owó ọ̀hún o. Fásitì Wigwe ti ṣetán láti gba àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè àgbáyé. inú ọ̀rọ̀ The Punch náà ni eléyìí náà tún ti ń sọ̀rọ̀ tí ó ní í ṣe pẹ̀lú ìbẹ̀wò Blinken tí ń ṣe akọ̀wé ìjọba ilẹ̀ Amẹ́ríkà sí orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí ó ti ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu tí ó sì jẹ́jẹ́ owó kan tí ó tó mílíọ̀nù $45 gẹ́gẹ́ bí owó tí wọ́n ti pe amọ̀ fún ètò ààbò fórílẹ̀-èdè wa Nàìjíríà àti fún àwọn orílẹ̀-èdè míì. inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni mo ti rí àkọlé eléyìí o. ìròyìn èyí ni wọ́n fi máa káàdì kókó nínú ìwé ìròyìn This Day. ẹ̀ka tó ń rí sí ètò ẹ̀kọ́ ti ṣèlérí láti mú wá sí ìmúṣẹ ètò tí ìjọba àpapọ̀ gbéga kalẹ̀ lórí ètò owó sísan ní àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo. inú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní ni mo tún ti sáré wọ̀ báyìí o kí n tún wá tún já gbogbo ẹlẹ́ bí ó ṣe wà ń bẹ̀. gbàgbàgbàgbàgbà ni mo tún rí àkọlé eléyìí o níbi tí wọ́n ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o ní ìpínlẹ̀ Plateau níbi tí wọ́n ti sọ pé èèyàn 8 ni ó ṣalábàápàdé ikú òjijì o látàrí bí wọ́n ṣe sọ pé ìkọlù tuntun míì ó tún ṣẹyọ ní ìpínlẹ̀ Plateau níbi tí wọ́n ti sọ pé àwọn ilé ìjọsìn bíi mọ́ṣáláṣí ilé ìjọsìn bíi chọ́ọ̀chì lóríṣiríṣi ni wọ́n sọ pé wọ́n jó níná gbúgbúrú o tí wọ́n ti sọ pé gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó ti wá kéde ìséde oníwákàtí 24 ní agbègbè kan tí wọ́n pè ní Mangu Local Government ní ìpínlẹ̀ ọ̀hún o. ìwé ìròyìn Daily Trust ni ó kọ àkọlé ọ̀hún láàárọ̀ òní o. ìròyìn tó kà yẹn náà lèmi náà fẹ́ fi ṣíde nínú ìwé ìròyìn Tribune. ìwọ́de alágbára gba àwọn ìjọba ìbílẹ̀ kankan ní ìpínlẹ̀ Plateau. Muftuan gómìnà ní ìpínlẹ̀ náà kéde kónílé-ó-gbélé oníwákàtí 24. inú ìwé ìròyìn Daily Trust náà ni eléyìí tún ti wà lórí ìpínlẹ̀ Plateau náà ni wọ́n ní àwọn aṣòfin látinú ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sọ pé wọ́n ti rọ̀ lóyè òní wọ́n sọ pé wọ́n yabo ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún o tí wọ́n sì sọ pé bí wọ́n ṣe yadé tiwọn àwọn ti APC àwọn náà bá sọra wọn di adéyalọ. inú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní ni mo ti rí àkọlé lẹ́yìn láàárọ̀ ní. ìdí tí Abba Kyari fi bá mi jà títí dọjọ́ ikú Fẹ́mi Adésínà ló ṣàlàyé. àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Independent National Electoral Commission ni ó ń sọ̀rọ̀ lórí by-election kan àwọn àdínkù ìbò kan tí wọ́n sọ pé yóò wáyé láìpẹ́ yìí o. àjọ INEC ké gbàjarè o wọ́n sọ pé àwọn tí ń kẹ́fín wípé àwọn ètò kan ti wà o tí wọ́n ti ń pe amọ̀ rẹ̀ kalẹ̀ wípé àwọn ọ̀bà yìí INEC ké gbàjarè nínú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní. ní ìpínlẹ̀ Sokoto àjọ INEC ti ṣetán láti tún ìbò dì ní àwọn ibi ìdìbò 54. àwọn ọ̀bàyéjẹ́ àwọn gidi gan wọn ni wọ́n gba ẹ̀mí arákùnrin kan wọ́n sì jí èèyàn 16 tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí kan náà wọ́n ní wọ́n jí wọn gbé sálọ ní ìpínlẹ̀ Niger. inú ìwé ìròyìn Daily Trust
ni kókó ọ̀hún wà láàárọ̀ òní o. ìwé ìròyìn Tribune náà ni mo ṣì wà. 150 bílíọ̀nù náírà owó yá ló wà fún àtúnṣe àwọn ojú ọ̀nà ní tùbútòrò Ìbàdàn. Onígbìdé wá rọ gómìnà Mákindé láti nawọ́ dé gbogbo ibi tó ṣe pàtàkì. Inú ìwé ìròyìn Daily Trust ní kí n ti mú eléyìí tí màá fi máa káàdì kókó ńlẹ̀ láàárọ̀ ní kó tó di pé a rí kọjá sí abala kẹtẹpẹ o. Wọ́n ní látàrí bí wọ́n ti ṣe gba owó tí ó tó 1.88 trillion naira láàrin ọdún méjì gbáko. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án kan tí ó jẹ́ pé wọ́n jẹ́ ìpínlẹ̀ tí wọ́n ti ń pèsè epo lórílẹ̀‐èdè yìí, gbèsè tí wọ́n jẹ o wọ́n ní gọbọi báyìí náà ní kíní ọ̀hún ni ó tún ń gòkè sí o. Ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní ni àkọlé ọ̀hún wà láàárọ̀ òní. Jẹ́kẹ̀mí náà sáré fi àwọn ilé ìka nídìí. Ìsìnkú gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Ondo Akérédolú yóò wáyé ní ọjọ́ 23 oṣù kejì ọdún yìí ní ìlú Ọ̀wọ̀. Àwọn tó ń ta èso, àwọn káfíńtà, onídìrí, aláta àti àwọn yòókù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣeé ṣe kí wọ́n máa san 500 náírà sí 1,50 náírà lọ́dọọdún gẹ́gẹ́ bí owó orí. Nípínlẹ̀ Ọ̀yọ́ náà. Ọ̀yọ́ ni o. Èlò ni wọ́n máa san. Sọ pé tí wọ́n bá fi pín bí yélò kan náà yóò ṣáà kàn mí náà bí ètò ẹ̀jú bí 500 naira náà. Àwọn olówó mú. àmọ́ bá wọn sán bẹ̀. Nígbà tí ẹ ti gbọ́ àwọn kókó lóríṣiríṣi ohun tó bá kàn báyìí náà ni wípé ká bọ́ sí abala táti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àwọn òròyìn ọ̀hún lẹ̀ ní kọ̀ọ̀kan ìjèjì ẹja ṣẹ́mi mú díẹ̀ à ń padà bọ̀. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ jẹ́ máa kí wa káàbọ̀ sí abala tá ti ka àwọn ìròyìn tí ní ẹ̀kọ́ tá ti tú gbogbo ẹ̀ lẹ̀ àwọn tí ó jẹ́ kẹtẹ̀pẹ́ nínú àwọn ìròyìn ọ̀hún. Ìwé ìròyìn The Punch náà ni ọwọ́ mi kọ́kọ́ bà báyìí o. Nínú ìwé ìròyìn The Punch àkọlé kan wà níbẹ̀ tí wọ́n kọ gbàgàdà níbi tí wọ́n ti sọ̀rọ̀ lórí ìtànkálẹ̀ ìwà ìjínigbé tó ti wá gbogbo láwùjọ wa o. Wọ́n ní ìpínlẹ̀ Kánò àti àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án míì ni wọ́n ti gbé ìgbẹ́jọ́ kan kalẹ̀ o ni wọ́n ti sọ̀rọ̀ pé ẹnikẹ́ni tí a jẹ ìwà ìjínigbé tí ó bá símọ́ lórí pé onítọ̀hún ó ń fi ẹ̀wọ̀n gbére àti ìdájọ́ ikú òjijì ó fi ń rún mú ni o. Àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Kánò, Benue, Anambra àti àwọn ìpínlẹ̀ míì ni àwọn náà ni wọ́n sọ pé àwọn náà tẹ̀lé irú ìgbésẹ̀ yìí o fún ẹnikẹ́ni tí ajé ìwà ọ̀hún tí ó bá ṣímọ́ lórí o. Bákan náà ọ̀gá àgbà àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí òun náà ti sọ pé òun fẹ́ gbé àwọn ikọ̀ tẹlẹ̀múyẹ́ kan kalẹ̀ o láti lè tọpinpin iṣẹ́ àwọn ọ̀bàyéjẹ́ yìí bí wọ́n ṣe sọ̀rọ̀ pé àwọn ẹni tó bá jẹ́ bí onílé tí ó bá gba àwọn ajínigbé sílé òun náà fi ẹ̀wọ̀n 20 ọdún òfin rùn o. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní látàrí bí ominú ṣe ń kan àwọn èèyàn
lórí ìtànkálẹ̀ ìjínigbé lórílẹ̀‐èdè yìí wọ́n ní kò dín ní àwọn ìpínlẹ̀ 10 tí wọ́n ti jẹ́jẹ́ báyìí o láti ṣàmúlò ìdájọ́ ikú àti ẹ̀wọ̀n gbére o fún èyíkéyìí ajínigbé tí wọ́n sọ pé wọ́n bá gbá wọn ṣíkún. àwọn ìpínlẹ̀ náà ni wọ́n ṣe ìpinnu náà ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí o ẹbí ẹni tí ń ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun bí ó ṣe pín àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ọlọ́pàá sí àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìpínlẹ̀ àti láti lè gbé ogun ti ìwà ìjínigbé àti àwọn ẹ̀sùn ọ̀daràn míì tí ó ṣẹlẹ̀ jákèjádò lórílẹ̀‐èdè yìí. lára àwọn ìpínlẹ̀ náà láti rí ìpínlẹ̀ Kánò, ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Bayelsa, ìpínlẹ̀ Enugu, ìpínlẹ̀ Anambra àti ìpínlẹ̀ Nasarawa àti ìpínlẹ̀ ẹkùn àríwá míì nínú bí wọ́n ṣe sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn The Punch ni wọ́n tún fìdí ìfarajì wọn lórí ṣíṣe àmúlò ìdájọ́ ikú fún ẹnikẹ́ni tí a jẹ ìwà ìjínigbé ọ̀hún ẹni agbègbè kágbègbè tí ó bá ṣí mọ́ lórílẹ̀‐èdè yìí. inú ìwé ìròyìn The Punch náà ni mo sì tún wà o níbẹ̀ náà ni mo tún ti rí ìròyìn eléyìí o wọ́n ní àwọn alágbàtà epo ni wọ́n fọnmú tí wọ́n fárígá o bí iléeṣẹ́ NNPCL bí wọ́n ṣe mú ìdádúró bá ìpèsè epo pínpín epo káàkiri. ẹgbẹ́ àwọn alágbàtà epo lábẹ́ ẹgbẹ́ kan tí wọ́n pè ní Independent Petrol Marketers Association of Nigeria IPMAN ni wọ́n ti gbé ojú agan sí iléeṣẹ́ tí ó ní sí ìpèsè epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí o ìyẹn Nigeria National Petroleum Company Limited látàrí bí wọ́n ṣe fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n mú ìdádúró bá ìpèsè àwọn èròjà epo rọ̀bì káàkiri lọ síbi tí ó yẹ kó lọ. látàrí èyí àwọn alágbàtà náà sọ wípé wọ́n ti fi ipá mú àwọn wò láti gbé ọkàn kúrò lórí gbígba àwọn èròjà epo láti ọ̀dọ̀ iléeṣẹ́ NNPC tí àwọn sì ti ń kàn sí àwọn iléeṣẹ́ aládàáni fún àwọn èròjà epo rọ̀bì náà tí ó wá jẹ́ pé owó gegere ni àwọn ń san léyìí tí kò tiẹ̀ yẹ kó tó owó ọ̀hún rárá. nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú ìwé ìròyìn The Punch ní ẹni tó ṣe igbákejì ààrẹ àwọn ẹgbẹ́ náà IPMAN Ahmed Fashola níbẹ̀ náà ni ó ti rọ ìjọba àpapọ̀ láti ṣe àtúngbéyàwó ìlànà tí wọ́n ń gbà pín epo láti lè mú kí epo náà máa dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ IPMAN pé kí wọ́n lọ́kùnkúndùn. gẹ́gẹ́ bó ti sọ ó ní àwọn alágbàtà epo náà tí wọ́n jẹ́ aládàáni independent marketers ni wọ́n ní ìdá 100 nínú 100 ìyẹn 80% àwọn ni wọ́n sọ pé àwọn làwọn ní àwọn ìdá 100 nínú 100 tí ṣe 80% àwọn ilé epo tí ó wà káàkiri lórílẹ̀‐èdè yìí o wọ́n nítorí bẹ́ẹ̀ àwọn lẹ́tọ̀ọ́ sí ìpín tí ó pọ̀ jù nínú ìlànà pínpín epo náà káàkiri lórílẹ̀‐èdè yìí. inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni ìròyìn eléyìí wà láàárọ̀ òní. ìdí tí Abba Kyari ìfipábíjà títí dọjọ́ ikú Fẹ́mi Adésínà ló ṣàlàyé. agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ tẹ́lẹ̀ Fẹ́mi Adésínà ti ṣàlàyé ìdí tí òun àti olóògbé Abba Kyari kò fi rẹ́ dọjọ́ ikú. Adésínà ní Kyari kò nífẹ̀ẹ́ sí ìbáṣepọ̀ tààrà tó wà láàrin òun àti ààrẹ àná Muhammadu Buhari bí ó tilẹ̀ jẹ́ pé òun gbà láti jẹ́ agbẹnusọ fún ààrẹ náà. ó kọ nínú ìwé rẹ̀ pé fún odindi ọdún 5 kí Kyari ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ilé ìgbé ààrẹ nílùú Àbújá máa fi ẹ̀tọ́ ọ́fíìsì ètò ìròyìn àti àwọn ohun tó yẹ níbẹ̀ falẹ̀. ó ní Kyari dé ìgbìyànjú òun láti gba àwọn ènìyàn sí ẹ̀ka ètò ìròyìn lẹ́yìn tí ààrẹ ti fọwọ́ sí i. síbẹ̀síbẹ̀ òun pẹ̀lú rẹ̀ kò wojú ara àwọn. òun gbìyànjú láti jẹ́ kí àlàáfíà wà láàrin òun àti láàrin àwọn àti iṣẹ́ èyí tí àwọn bá dìjọ ṣe. ìkàròyìn yẹn dé síwájú sí nínú ìwé ìròyìn Tribune. kí n tó kúrò nínú ìwé ìròyìn The Punch ẹ má jẹ́ ní ṣaláì máa fẹnu ba ilé yìí o níbi tí àwọn tí wọ́n fara kásá níbi àṣìyìn bọ́ǹbù kan tí ó wáyé o níbi tí àwọn ọmọ ológun tí wọ́n ti ṣèṣìyìn bọ́ǹbù lu àwọn ará abúlé kan ní ìpínlẹ̀ Kaduna àwọn ará abúlé àwọn tí ó orí kó yọ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti ń sọ̀rọ̀ pé gẹ́gẹ́ bí àwọn aṣòfin náà ṣe ṣèlérí wípé àwọn ò donate owó oṣù kan tí ń ṣe owó oṣù kejìlá ọdún 2023 fún àwọn wípé láti ìgbà tí wọ́n ti jẹ́jẹ́ yìí pé àwọn ò tiẹ̀ tí gbọ́ kankan láti ọ̀dọ̀ àwọn sínétọ̀ yìí o wọ́n sọ̀rọ̀ wọ́n sọ pé àwọn aṣòfin náà tí wọ́n sọ pé bí 109 senators ni wọ́n sọ pé wọn ò tí ì fi ìdí ẹ̀jẹ̀ wọn ni wọn ò tí ì fi múlẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn gbé gbogbo owó tí ó jẹ́ owó oṣù kan gbáko àwọn fún àwọn inú ìwé ìròyìn The Punch ní eléyìí wà. bákan náà
àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti sọkùn bákùn bí ọ̀rọ̀ sí Wike o bí ó ṣe ń sọ̀rọ̀ lórí ìhà tí òun kọ sí ìjínigbé tí ó ti wá tàn kálẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà lórí ẹ̀sùn àfọwọ́rá owó tí ó jẹ́ bílíọ̀nù 4 náírà wọ́n ní lónìí ní Obiano tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra yóò fojú ba akoto àwọn àjọ EFCC lónìí ni wọ́n ní kò ní dọ̀là o. Blinken òun náà tún ṣe àbẹ̀wò ó ṣe ìpàdé ìdákọ́ńkọ́ sí ààrẹ Tinubu níbi tí ó ti jẹ́jẹ́ àtìlẹ́yìn owó kan tí ó tó mílíọ̀nù 45 dọ́là tí ṣe owó ilẹ̀ òkèrè fún orílẹ̀-èdè wa Nàìjíríà fún ètò ààbò àti àwọn orílẹ̀-èdè míì lágbàáyé o. inú ìwé ìròyìn The Punch ni mo ti rí àwọn eléyìí o. kẹ́kẹ́ mi náà sáré fi àwọn eléyìí káàdì ńlẹ̀ ní ìpínlẹ̀ Sokoto àjọ INEC ti ṣetán láti tún ibodè ní àwọn ibi ìdìbò 54. àádọ́jọ bílíọ̀nù náírà owó ìyá ló wà fún àtúnṣe àwọn ọ̀nà ní tìbútòrò Ìbàdàn. Onígbèdé wá rọ gómìnà Mákindé láti nawọ́ dé gbogbo ibi tó ṣe pàtàkì. Ìsìnkú gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Ondo Akérédolú yóò wáyé ní ọjọ́ 23 oṣù keje ọdún yìí ní ìlú Ọ̀wọ̀. Bákan náà àwọn tó ń ta èso kápẹ́ńtà onídìrí aláta àti àwọn yòókù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣeé ṣe kí wọ́n máa san 500 náírà sí 1,50 náírà lọ́dọọdún gẹ́gẹ́ bí owó orí. inú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní náà ni èmi náà tún sáré wọ̀ báyìí o. àwọn kókó tí ó wà níbẹ̀ náà ni àtúmọ̀ tún já sílẹ̀ nígbà tí èèyàn já àpò ẹ̀wà sílẹ̀ àti àpò ìrè báyìí. inú ìwé ìròyìn Daily Trust náà ni ààrẹ Tinubu ni ó ti ń fi ìdánilójú hàn sí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà pé láìpẹ́ láìjìnà ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn ìgbésẹ̀ akin tí ìṣèjọba wọn tí ó gbé o. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti ṣe ìlérí o wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn ìgbésẹ̀ tí ó jẹ́ ìgbésẹ̀ akin tí ìṣèjọba kò gbọdọ̀ má gbé o ṣùgbọ́n tí àwọn ti gbé o. ààrẹ ni ó ṣe ìlérí yìí lọ́jọ́ ìṣẹ́gun tí ó kọjá yìí o ní ilé ààrẹ lásìkò ìpàdé kan tí ó ṣe pẹ̀lú ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba láti apá gúúsù orílẹ̀-èdè yìí lẹ́yìn tí ọlọ́lá jùlọ Major General Felix Mujakwero tí ó ti fẹ̀yìntì tí ṣe alága àwọn ẹgbẹ́ náà tí wọ́n pè ní Delta State Council of Traditional Rulers tí ó léwájú wọn àti òun àti igbákejì ẹgbẹ́ náà South Monarch Forum. ó gbé oríyìn fún àwọn ọba aláyé náà fún bí wọ́n ṣe ní òye àti ìgbàgbọ́ nínú ìgbésẹ̀ tí ìjọba rẹ̀ ń gbé lórí àtúnṣe ọrọ̀ ajé pàápàá jùlọ lórí bí wọ́n ṣe ń yọ owó ìrànwọ́ orí epo bẹntiró. ààrẹ Tinubu wá fi àmì ìdánilójú rẹ̀ hàn sí àwọn ọba aláyé náà tí wọ́n wá láti ẹkùn apá gúúsù orílẹ̀-èdè yìí. oníṣèjọba òun ti jẹ́jẹ́ àti ṣe ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wọn lórí ìdàgbàsókè àti àwọn àkùdé tí ó bá fẹ́ jẹyọ láwọn agbègbè kó wa wọn o. ààrẹ wá sọ fún àwọn ọba aláyé náà wípé ìṣèjọba wọn ti ṣiṣẹ́ takuntakun lábẹ́lẹ̀ àti lókèrè láti mú agbára bá ìhà tí orílẹ̀-èdè yìí kọ sí àyípadà ojú ọjọ́. bákan náà kí ohun gbogbo padà bọ̀ sípò lágbègbè wa kí ìdàgbàsókè ohun amáyédẹrùn kí ó wà kí ìdúróṣinṣin ààbò tó péye kí ó sì tún wà ní agbègbè ọ̀hún lórílẹ̀-èdè wa Nàìjíríà. inú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní ni àkọlé lè wà láàárọ̀ òní o. nínú ìwé ìròyìn Dizzy òun ni mo bọ́ sí báyìí níbi ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin Blinken tí ń ṣe akọ̀wé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà àti ààrẹ Tinubu. Blinken ní ìgbésẹ̀ akin ní ìgbésẹ̀ tí Tinubu gbé. ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ ìṣẹ́gun ni ó fi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú akọ̀wé ìjọba ilẹ̀ Amẹ́ríkà Anthony Blinken tí ó ti mẹ́nu bà lára ìgbésẹ̀ akin tí ààrẹ gbé lórí àtúntò ètò ọrọ̀ ajé láti ìgbà tí ó ti gun àlééfà láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ pẹ̀lú mínísítà ilẹ̀ Nàìjíríà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Yusuf Tuga ni ó ti lu ààrẹ lọ́gùn ẹnu pé ìgbésẹ̀ akin ni owó ìrànwọ́ orí epo tí ó yọ. Gẹ́gẹ́ bí Blinken ṣe sọ, ó ní ilẹ̀ Nàìjíríà fi àyè sílẹ̀ fún àwọn olùdókòwò láti wọlé wá. Ó ní ọ̀nà kejì ẹ̀wẹ̀
ìgbìyànjú láti gbógun ti ìwà jẹgúdújẹrá nítorí àwọn ilé iṣẹ́ tó wá ń dókòwò nílẹ̀ yìí ni wọ́n ní èròǹgbà láti bá àwọn tó ṣe é fọkàn tán dòwò pọ̀. Blinken tó wá sí ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀kan lára orílẹ̀-èdè tó fẹ́ lọ ní ilẹ̀ adúláwọ̀ sọ nípa ìfijì orílẹ̀-èdè rẹ̀ láti ní àjọṣepọ̀ tó lóòrìn pẹ̀lú àwọn ilẹ̀ Áfíríkà láti lè dẹ́kun àwọn ìdojúkọ tí wọ́n ní. Ó tẹ̀síwájú pé ìpàdé òun àti Tinubu ló dá lórí ààyò nínú èyí tí Amẹ́ríkà ti ní àfojúsùn lórí ìgbéga ètò ọrọ̀ ajé àti àǹfààní ní ilẹ̀ Nàìjíríà. Blinken ní ilẹ̀ yìí jẹ́ ilẹ̀ ọlọ́ràá ní èyí tí òun ti ní àǹfààní láti ṣàbẹ̀wò sí láìmọye ìgbà. Ẹ parí ìròyìn yẹn nínú ìwé ìròyìn This Day ní ojú ìwé kìíní. Inú ìwé ìròyìn Daily Trust náà ni mo tún ti fojú kan ní ìròyìn eléyìí o, níbi tí àjọ tó ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí níbi tí wọ́n ti ké gbàjarè o wípé ètò kan ti wà nílẹ̀ o láti ọ̀dọ̀ àwọn ọ̀bàyéjẹ́ kan láti dàbàrú ìdìbò kan tí ó wáyé ní ọjọ́ 3 oṣù kejì ọdún tá a wáyé, ìyẹn by election. Alága àjọ INEC, ìyẹn Independent National Electoral Commission, ìyẹn àjọ tó ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí, ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub ni ó ti ké gbàjarè o lórí ètí àwọn ọ̀bàyéjẹ́ kan o láti dàbàrú ètò àtúndìbò kan by election tí wọ́n ní yóò wáyé o ní ọjọ́ 3 oṣù kejì ọdún yìí láwọn apá ibìkan ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Yakub ló ké gbàjarè ọ̀hún o lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí nílùú Àbújá níbi ìpàdé ẹlẹ́ẹ̀mẹrin lọ́dún kan tí ṣe alákọ̀ọ́kọ́ orú ẹ̀ àwọn ìgbìmọ̀ kan nínú àjọ náà tí wọ́n ń pè ní Interagency Consultative Committee of Election Security ICES. Ó ní nínú ìrírí tí àwọn ti ní o ṣíṣe ètò irú àwọn àtúndìbò báyìí máa ń jẹ́ èyí tí ó ní àdójúkọ ò torí bẹ́ẹ̀ àwọn kò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú ìwà màdàrú tí àwọn olùdíje kan àti àwọn alátìlẹyìn wọn tí wọ́n máa ń wù nínú àsìkò báyìí. Ó ní irú àtúndìbò báyìí ni tí wọ́n bá ṣe ní àwọn ibùdó ìdìbò kan pé ó máa ń sábà jẹ́ èyí tí àwọn ọmọ ìṣọ̀tá wa ń dàgbò torí pé wọ́n mọ̀ wípé àwọn ìdìbò láwọn ibi péréte báyìí ló máa ń sọ bí èsì ìbò náà yóò ṣe lọ. Alága náà ní pẹ̀lú àwọn àbọ̀ ìwádìí tí àwọn gbà láti àwọn ìpínlẹ̀, ominú ti wá ń kọ àwọn lórí ipa tí àìlétò ààbò tí ó péye láwọn ìpínlẹ̀ kan lọ́wọ́lọ́wọ́ báyìí yóò ní o lórí ètò ìdìbò náà, lẹ́yìn tí àwọn ìkan nínú àwọn òṣèlú tún ti ń rú iná ẹ̀ sókè pẹ̀lú àwọn ọ̀rọ̀ kùnbákùngbé ẹnu wọn tí wọ́n ń sọ káàkiri. Inú ìwé ìròyìn Daily Trust náà ni mo ti rí ìròyìn eléyìí láàárọ̀ òní. Alága tí ilé ìgbìmọ̀ aṣòfin gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ ológun Sẹ́nitọ̀ Ali Ndume ni ó ti kìlọ̀ fún ààrẹ Bọ́lá Tinubu ní àná pé oríṣiríṣi nǹkan ni yóò dìde láti ọ̀rọ̀ òṣèlú tí ó bá kọ̀ jálẹ̀ láti gbé àwọn ẹ̀ka kan látara báńkì àgbáyé Central Bank of Nigeria àti ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ pápákọ̀ òfurufú Federal Airport Authority of Nigeria lọ sí ìlú Èkó. Ó ní ààrẹ ni wọ́n ń ṣì lọ́nà láti ọwọ́ àwọn kan tí wọ́n pè ní Lagos Boys. Ó tẹ̀síwájú pé àwọn tí wọ́n ń pè ní Lagos Boys yìí kò mọ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣiṣẹ́ àti pé wọn kò lè ran ààrẹ lọ́wọ́ nígbà tí èsì sí ohun tí wọ́n fẹ́ ṣe báyìí bá jáde. Nínú ìwé kan tí CBN fi síta ní gbígbé lára àwọn òṣìṣẹ́ báńkì náà lọ sí ìlú Èkó látàrí pé wọ́n ti pọ̀ jù ní àwọn ẹ̀ka kan. Bákan náà ìjọba sọ pé àwọn yóò gbé olú iléeṣẹ́ FAAN láti jẹ́ kí ohun gbogbo máa lọ ní ìrọwọ́rọsẹ̀ kí ó sì dín owó náà kù. Ndume wá ní tí àwọn òṣìṣẹ́ bá tilẹ̀ máa kúrò nítorí pé wọ́n pọ̀ jùlọ ni wọ́n pọ̀ jù ìpínlẹ̀ Nasarawa, Kaduna tàbí Kogi àti àwọn ìpínlẹ̀ mìíràn tó yí ìlú Àbújá ká ló yẹ kí wọ́n kó wọn lọ láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé wọn rú gógó sí i, kì í ṣe ìpínlẹ̀ Èkó. Ẹ lọ ka ìròyìn yẹn tán nínú ìwé ìròyìn This Day. Ló sì ka ròyìn bí ẹ tí ò ní ká ròyìn tán látàárọ̀ yìí, ló sì ká ò tí ẹ̀ wò pé kò fún ẹ̀ gbogbo ẹ̀ náà ni. Kémi ó tó kúrò nínú ìwé ìròyìn Daily Trust náà ẹ jẹ́ ń ṣaláì má fẹ́ ló ba àwọn kókó ilé ìwọ̀n tí ẹ̀ fi ṣe kókó gbàgàdà kan ní ojú ìwé ìròyìn Daily Trust ọ̀hún ni o lórí wàhálà tuntun ṣúyọ ní ìpínlẹ̀ Plateau lánàá. Wọ́n ní èèyàn 8 ni wọ́n sọ pé wọ́n gbẹ̀mí mi ò níbi ìkọlù tuntun kan tí wọ́n sọ pé ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Wọ́n ní wọ́n jó mọ́ṣáláṣí, wọ́n jó chọ́ọ̀chì
àti ọ̀pọ̀lọpọ̀ lé níbi ìpolongo ọ̀hún. Látàrí èyí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó ti wá kéde ìséde onímọ̀ wákàtí mẹ́rìnlélógún ní àwọn ní ìjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ Plateau ọ̀hún. Àwọn ọmọ ológun náà sì ti fèsì wípé àwọn náà ti kó àwọn ọmọ ológun wọn lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o. Nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí ìyẹn. Bákan náà ìkan náà tún wà ní ìwé ìròyìn Daily Trust níbi tí wọ́n ti sọ pé àwọn ọmọ ìṣọ́ta jàǹdùkú wọ́n ní wọ́n gba ẹ̀mí arákùnrin kan wọ́n sì jí èèyàn mẹ́rìndínlógún gbé lọ tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí kan náà ní ìpínlẹ̀ Niger. Bákan náà àwọn ìpínlẹ̀ tí wọ́n sọ pé wọ́n ń pèsè epo lórílẹ̀‐èdè mẹ́sàn-án náà sọ pé wọ́n sì tún lálà ṣe gbèsè wọn báyìí gọbọi ni látàrí bí wọ́n ṣe sọ pé pẹ̀lú bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe ń fún wọn pé láàrin ọdún méjì owó tí wọ́n ní ó so ó rogún sí àpò àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án wọn ni ó lé ní tírílíọ̀nù kan náírà ó lé ìgbọ̀njẹ̀ mẹ́jọ bí wọ́n ṣe kọ́ nìyẹn nínú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní ó ti tán lápá ọ̀dọ̀ tèmi bí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí náà sáré fi àmì ilé ìkádìí ẹ̀ ńlẹ̀. Wike mínísítà fún olú ìlú ilẹ̀ wa ti ní àwọn yóò pèsè àwọn ẹ̀ka ètò ààbò tí yóò mú ìlú Àbújá kẹsẹ̀ járí lórí ètò ààbò. Mínísítà ṣàlàyé ìdí tí ìjọba àpapọ̀ ṣe gbé òfin tuntun wọlé fún gbígba ìwé ìrìnnà sókè òkun. Fásitì Wigwe ti ṣetán láti gba àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀ka tó ń rí sí ètò ẹ̀kọ́ ti ṣe ìlérí láti mú wá sí ìmúṣẹ ètò tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ lórí ètò owó sísan ní àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo. Ó ti tán àwọn pẹ́ nípa adúpẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ pé atúnwakọ̀ ètò tòní gúnlẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Abẹ̀ lérò pé ẹ̀yin tẹ́ wà nínú ẹ ti bá wa fìfẹ́ jẹ́ ẹ ṣe tiẹ̀ wọ́n bẹ̀ tí ẹ gbọ́ wa tí ẹ bá ti wá gbádùn tòní ẹ tún darapọ̀ mọ́ wa lọ́la ní agbára Ọlọ́run ọba àbẹ̀dùmarè. Ṣé wọ́n dé lóko tèmi o a tún pàdé ara wa wòye ọ̀la ó dàbọ̀. Olúwa Funmilayo Adesewo ní orúkọ tèmi káfíńrè ìpàdé. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Prison 24 TV àtúgbẹ́ tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rùn báyọ̀ lókè àgàbà ní àtúndé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ ìròyìn sí lóríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí.